téèyàn bá níṣẹ́ lọ́wọ́ kò ní kojú bọlé olówó kiri o àìníṣẹ́ ni o ló mọ́ ọ̀pọ̀lọpọ̀ lè máa jòkó sílé olóko o tí wọ́n fi wá ń sọ fún yín pé ẹ wá ganu sílé àwọn gbogbo ẹ̀yin tẹ́ sọ fún pé ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde sọ òun ò dáa kò dáa nítòótọ́ àmọ́ àwọn kan ni wọ́n fà. ẹni ó sọ̀rọ̀ dẹ́n fún lẹ́sìn òun à ń sọ̀rọ̀ kọ́lé yẹn fi máa làákà yìí ẹni tí ò níwà tẹ ló lóhùn ohun rẹ̀ wo náà sọ jáde lẹ́dọ̀ ẹni tí ò níwà. gbogbo tí ń lọ lókè tí ń lọ lẹ́hùn ẹnìkan gbọ́ àwọn àfáà ni ẹnìkan ṣe kìnnìkan ni ẹnìkan ẹ má jẹ́ á dá sí mà torí pé à ń tún fún ọ̀rọ̀ yẹn ní agbára ni ẹni ó sọ̀rọ̀ jámọ̀ kankan láwùjọ àwọn èèyàn gidi tẹ́lẹ̀ ọ̀já kí ló jámọ̀ tó bá ń pè yẹn sí wọn pè ẹni tí ọlọ́lọ́hùn sínú ayé tó wà àmọ́ bàtún ṣe máa ń bu epo sí ni yóò máa ríru rẹ̀ pé bákan lòun tó bí wọ́n ti ń pè àwọn èèyàn ìrìn èèyàn mẹ́ta ni lọ́dọ̀ tiwa ìrìn èèyàn mẹ́ta ni tábà wá wo ẹni tẹ́ ẹ ní sọ̀rọ̀ tó ń kálukú fún lẹ́sìn kò sí nǹkan kan nù mẹ́tẹ̀ẹ̀ta èyí tí wòye fi pèèyàn léèyàn lówó owó ló kéré jù ní ká máa fi pèèyàn léèyàn owó nítòsí nìyí èyí tí wòye fi pèèyàn ní òkìkí gbogbo àwọn kankan bẹ nínú ayé tí ń bẹ nínú ayé wọn nílé àmọ́ ya wọn àmọ́ bàbá wọn lókìkí jẹ ní ó níran lọ ẹja súnmọ́ tòsí ẹ̀fọn lókìkí tọ́ba jẹ́ ohun ẹnu rẹ̀ lẹ́bí ń pèlè èèyàn sí ẹ̀fọn olóhùn lẹ́nu esisi lókìkí ewúrẹ́ ní àgùntàn ní ajá ní yàrin lókìkí àmọ́ níbi tí wọ́n ti pé èèyàn lólókìkí pé èèyàn lè yàn àkọ́kọ́ lọ wò làákàyè rẹ̀ ẹni ó sọ̀rọ̀ dẹ́n fún lẹ́sìn òun à ń sọ̀rọ̀ kọ́lé yẹn fi máa làákàyè ẹni tí ò níwà tẹ lólóhùn ohun rẹ̀ wo náà sọ yóò jáde lẹ́dọ̀ ẹni tí ò níwà. èyí tí mo fẹ́ sọ onípe wà fà fàtẹ́rọ́kù ẹ fi ilẹ̀ ẹ má jẹ́ àbá tún polongo ìṣubú rẹ̀ tí ò ní pẹ́ dé àfi tó bá lóhùn síbẹ̀ èèyàn ní bá. ó tójú bọ ilé olókùú tí ò yẹ kó tójú bọ ó di àfa oní patí tó mọ ṣàdúrà bẹ̀rẹ̀ bí patí wọn ò bá tó ọtí kalẹ̀ wọn ò bá tó ẹmu kalẹ̀ ò ní máa torí wípé ọ̀nà ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ti fọ̀nà ẹ̀jẹ̀ rẹ̀ síbẹ̀ kí ló mú àfa mẹ́lẹ̀ ṣiṣẹ́ àwa yìí èmi a máa ṣe business season business ìgbàléyàwó gbẹ́ni kálukú lórí tí mò ń post àwọn àgbò à ń tàgbò ọlọ́run jọ dá fún gba àwọn olólùfẹ́ wa àwọn náà sì dáadáa àwọn encourage wa lérẹ̀ gbá àfa lẹ́yìn mo fọba tó dá mi búra àgbò tí mo tà nígbàléyà yẹn òun ló sọ ẹnìkan di ẹni tí wọ́n máa bẹ̀ mí ládùúgbà lónìí pé àfa àmú trust yín ẹ̀yìn sáfò oníjẹkújẹ ẹ̀ lè gbá yẹn lójú bẹ́ẹ̀ ṣe wáyé torí pé ẹ tó ní sẹ́tẹ̀ǹsì wallahi summa billahi al-azim gbogbo àpá tó bá ti wá wà láyé tó jẹ́ wípé kò ní ọ̀nà kan tó ń gbà wọlé fún ju pé musa fẹ́ mọ̀ ṣe jálàbí lọ wallahi yóò jẹ ìjẹkújẹ o yóò jẹ ìjẹkújẹ yóò parọ́ gbowó lọ́wọ́ èèyàn yóò sì sojú kòkòrò yóò tẹ́ra rẹ̀ yóò yẹ̀yẹ́ lórí pé kí Alhaji Wasiu Ayinde tó lè sọ wípé ní àwọn afá kan wá ganu sọ́dọ̀ àwọn definitely wọ́n ti wùwá ìkórìíra kan ni ọ̀tọ̀ lójú táwọn mi fi wò ẹlòmíì bú Alhaji Wasiu Ayinde ni lábẹ́ kọ́mẹ́ǹtì èyàn tó tẹ̀ bú wọn ló pọ̀ jù ẹlòmíì pé Alhaji Wasiu Ayinde láhùn èmi ò ní wọn ò ní ahùn torí ìmọ̀ wọn rí ìsìn ní wọn láhùn ìsọ pé wọ́n bàjẹ́ ìsìn lé ní wọn ò bàjẹ́ torí wípé àmọ́ irú táwọn àfa ayẹyẹ ìlọlẹ̀ dẹ́wọ̀ mbẹ́ kí wọ́n tó sọ wípé wọ́n wá ganu because word of gíganu yẹn wọ́n ti kórìíra àwọn ènìyàn nípa wọ́n ti wùwà tó mú yàn kórìíra èwo ni kí èèyàn kẹ́nìkan kú fún yàn ẹ̀yẹ sọmọ inú ilé kan náà ẹ̀yẹ sáfà fámìlì wọn kódà ẹ̀yẹ sáfà àánú ìlú wọn ábẹ̀rẹ̀ tàbí tẹ́bá tẹ́bá jáfà àánú ìlú wọn tí wọ́n bá ti pè èèyàn mọ́ lọ bẹ̀ ṣe ẹ bá rí bàbá wa Sheikh Adam Abdullahi Ìlọrí gbogbo wa la gbọ́ ìtàn wọn bí MK Abiola ṣe gbé mọ́tò fún wọn mẹ́rin ṣe dá mọ́tò yẹn padà wípé kó lọ fún mọ́mù ìlú wọn náà àtàwọn mọ́mù míì kí bàbá tó padà wá gbà lọ́wọ́ ẹ̀ lọ́sùn mọ́ sùúrù ẹ̀ káàbọ̀ ṣé gbogbo wa la gbọ́tàn Sheikh Adam ok tá a bá gbọ́tàn Sheikh Adam bàbá Mudiru Markaz tòní gbogbo wa la rí tí bàbá yẹn ń perform ayọ̀ kan tí bàbá náà ní padà wá ń sọ gbogbo ayédèrú wọn tó wá ń tí wọ́n fowó bẹ̀ wọ́n tó bá fẹ́ fún Mudiru Markaz ní ìkànnì sí ọ tún rò dáadáa ọ tún lọ́bì ó lọ lọ́mọ èèyàn kan tí wọ́n mọ̀ ìkan tó lè gbowó lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àfáà bẹ́ẹ̀ tó fi dé bàbá wa Khalifa ní sàkámọ̀ tòní òde tí wọn ò bá pè wọ́n sí wọn kì í lọ ẹ̀yin àfáà tẹ́ ẹ máa lọ lè kojú bọlé olówó kiri ẹ̀yin lẹ́ ń kó yẹ̀yẹ́ bá wa àfáà ẹ̀ ń kó yẹ̀yẹ́ bá wa ọlọ́mọ kéwú kí ló mú ìmọ̀ lè ṣiṣẹ́ ẹ lè sí ṣọ́ọ̀bù kẹ́mọ́ ta fìlà ẹ lè sí ṣọ́ọ̀bù kẹ́mọ́ ta islamic book kẹ́mọ́ ta tíra ẹ lè ta tùràrí ẹ lè ta tẹ̀sùbà àwọn islamic medicine wà ẹ lè mọ́ ta wọ́n so àwọn àfáà kan ti wá bìlífù wípé ní ẹni tí bá ti ń ṣiṣẹ́ tó pera rẹ̀ láàfáà kìí sàfáà mọ́ táà bá ti lọ lè wáwọ́ eléyìí bọ́lẹ̀ àfáà ó máa kọ̀ntínú máa yẹ̀yẹ́ sí lọ ni o àfáà ó máa kọ̀ntínú láti máa ṣe 419 fáwọn èèyàn ẹ rí iná sẹ́ni tí ò yẹ kẹ́ ẹ rí iná sí ẹ sojú kòkòrò débi tí ò yẹ kẹ́ ẹ sojú kòkòrò dé ìmọ̀ sojú kòkòrò sí ní àmọ́ yẹ̀yẹ́ ni ọlá ní méjì ẹ káàbọ̀ so abákan ní rọ̀dítù bima qasama Allahu li wa fawwadtu amri ila khaliqi
kéèyàn tó lè wí gbólóhùn jáde ó gbọ́dọ̀ jẹ́ àfa alásàjẹ gbogbo alárí àwọn bàbá tàná yẹn bí wọn ò bá pè wọn lóde wọn yìí lọ ọlọ́run kúkú ṣe gbogbo àwọn àbá tí ń ṣe oníṣẹ́ àárín wọn nínú fídíò tó bá dijọ́ Friday á mọ àwọn tí wọ́n pè ń tóótọ́ á sì mọ àwọn tí wọn ò pè tí wọ́n jẹ́ olójú kòkòrò alátẹnujẹ ẹ dákun àwa nígbàgbọ́ wípé gbogbo àfa tó bá ti lọ lè kọ́ṣẹ́ tó bá ti lè kọ́ télọ̀ àbúkọ́ organizer àbúkọ́ kìnnìkan pé kì í sáfà gidi tẹ̀sí láyé olówó náà ọ̀nà tẹ́yìn náà ń gbà ṣe láyé pọ̀ tẹ́ ẹ̀ bá ti rí àfa kan tó kọ́ mansion tó wá lo mọ́tò àwọn ọkọ̀ bí a ń lo G-Wagon àbí láti ká ní lo bí pencil sí ẹ̀ náà kankan ẹ̀yin náà ò ní gbà wọ́n láàfa. Alhaji wa Marufudeen Abdul Lateef wọ́n ní òótọ́ lẹ́rí sọ bọ̀ sí Alhaji wa Sáyìndé lè sin òkú ìyá rẹ̀ fúnra rẹ̀ rárá wọn ò lè sin àmáfà tí wọn ò bá pè kó mọ̀ lọ lè ganu síbẹ̀ súnà ní fúnyàn láti rí pé òkú kan kú níbì kan wọ́n fẹ́ kírun sí ẹ̀yẹn náà lọ́jọ́ ìwọ̀n ẹ̀dọ̀ kírun sí èwo ni ká wá ganu síbẹ̀ èwo ni ká ganu síbẹ̀ so ìlọlẹ̀ ganu síbẹ̀ yẹn gangan là ń sọ là ń bá wà fáà wí sí pé kílẹ̀ ń wá kiri ìkànnì ṣẹlẹ̀ ní ìjọ òkú ya Tai Currency gbogbo tó ṣẹlẹ̀ ń bẹ̀ ní àwọn nǹkan ìgbín ní tá à ń gbọ́ àwọn kan kówó lọ wọn fáwọn àfáà kan lówó ẹ wá lọ lè wájà àwọn àfáà yìí dáadáa sáwọn àfáà sẹ́lá ẹ̀yin olórin gan I don't know why tẹ́ẹ̀mọ̀ ṣe báwọn tẹ́ẹ̀mọ̀ wá àfáà tó ti lórúkọ káàkiri ṣé báwọn àfáà kan ní àwọn ìyá yín kírun lẹ́yìn wọn ṣé báwọn àfáà kan ní oníjàfà àdúgbò yín táwọn ẹgbẹ́ tẹ́ bá wá ní ṣíṣe ẹwà àbáńdọ̀ àwọn eléyìí ni ẹ̀rọ lè pe àwọn àfáà torí pé wọ́n jẹ́ àfáà social media táyé ń wò ẹ̀yin lè bẹ̀rù Ọlọ́run ókè dáadáa alápọ̀sí owó yọmí onílẹ̀ mi wo fídíò yẹn ni o ajẹ́pẹ́tẹ̀ nínà nìyẹn ẹ ṣeun darí so nídìí eléyìí kò dáa gbogbo tí bá ti ń jẹ́ àfọ́ ọlọ́mọ tó ẹ jẹ́ ká kọ́kọ́ lọ lè kọ́ bí yẹn ṣe máa ní ayọ̀ ọkàn ẹ jẹ́ ká lọ lè kọ́ bí yẹn ṣe ní ayọ̀ ọkàn ẹni tẹ́yìn ó ní kò ní fòyàn o sọ́ọ́rì jàre tírí lẹ́dà náà mo fẹ́ sọ dáadáa alápọ̀sí ẹ ṣeun darí Jimoh Oluwasegun, is there any alpha that does not run after Olowo and Olorin? No more dawa. They are all after money. Very unfortunate. Ododo ni. But àmọ́ àwọn àfáà kan bẹ tó jẹ́ pé gbogbo táwọn táwọn yìí ń ṣe wàláhì àwọn àfáà kú bẹ́ẹ̀ tí wọ́n ṣe. Àwọn àfáà kú bẹ́ẹ̀ tí wọ́n ṣe. Ó kàn jẹ́ pé tá a bá kó 100% àfáà jọ bí a ti practical level 20% tí èèmọ̀ tójú bọ́lé olówó. Bàbá tó bí mi ọlọ́mọ sábà ń kẹwọn, wọ́n á máa sọ̀rọ̀ kan, wọ́n á ní ọlọ́mọ sí wá láfọ̀ òkòtó. Àwọn ni àkíní jẹ́ òkòtó ṣe àmọ́ pé òkòtó àti ẹ̀bá ta òkòtó báyìí yóò dé wọ́n ni ó dé tó bá ti di pé àwọn olówó bá ti ń sọ fáfà pé tọ̀ ó dé o ó tún dé o afáwọn òjẹ́ gẹ́gẹ́ mọ́ ti yẹpẹrẹ kí ni mo wá fẹ́ lò nínú ọ̀rọ̀ yìí torí pé ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ tó nídìí kó gùn rárá ó ní wípé mo rí kọ́mẹ́ǹtì àwọn èèyàn lábẹ́ fídíò yẹn ẹlòmíín ṣe pèlè Alhaji Wasiu Ayinde ìwà gáyìn wá dìfẹ́ǹdì Alhaji Wasiu Ayinde o mi pẹ̀lú wọn mọ́ra wọn rí o ìsì wá wọn ní mímọ́ ẹ gbọ́ èmi pẹ̀lú wọn ò mọ́ra wọn yìí sí wá láti mọ̀ wọ́n bọ́lọ̀ ń bá padà fi wá pàdé ara wa lọ́nà ọ̀tọ̀ àmọ́ pé yìí wá ń wá ọlọ́mọ̀jẹ̀ Ustaz Abdulrasheed Al-Adabi ẹ káàbọ̀ ìyìn wá àmọ́ eléyìí tí mo ń sọ yìí pé ẹ̀yin tẹ́ lọ ń kọ́mẹ́ǹtì yẹn tẹ́ ń sọ wípé ní olórí burúkú ni Wasiu Ayinde tẹ́ ń sọ wípé ní ahun ni Wasiu Ayinde tẹ́ ń sọ wípé kò ní rẹ̀spẹ́tì fáwọn àfà ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o àwọn tẹ́ ń pè láfàáhùn ọ̀pọ̀lọpọ̀ àti da alufa pọ̀ mọ́ àfà ó ní mo ń sọ níjọ́ òní nígbà tí wọ́n sọ wípé ní orí burúkú ni fáwọn afọ́n jálàbí mo wá sàlàyé àwọn ọ̀rọ̀ kan wípé ní tí wọ́n ń pè ní jálàbí mo ní àti dà papọ̀ mọ́ra wọn ni àwọn oníjálàbí táwọn alùsùnà ń bá wípé oníjálàbí ó náà làwọn oníjálàbí tí wọ́n ń ṣe jálàbí tí wọ́n ń ṣe ájò fáwọn èèyàn tí wọ́n wá mú nǹkan míì papọ̀ mọ́ àyá Al-Qur'an wọn ò dúró lérí sísàdúrà fún èèyàn nìkan wọ́n ń dúró lérí ìmọ̀ ṣe oògùn bí ẹlẹ́bọ àwùjọ àwọn olóríire ṣé original ni àbí fake tó original wà fake wà àmọ́ gbogbo tó bá kò jẹ́ akíyàn káàbọ̀ so ọ̀rọ̀ jálàbí yẹn in tó jẹ́ kí alùsùn náà máa tako jálàbí tó ń sọ pé jálàbí ò dá jálàbí gangan fún ara rẹ̀ náà kìí so kọ̀ọ̀kan in tí wọ́n rọ orúkọ kan tí wọ́n rọ lérí àwọn ìjọ kan àwọn àfáà kan bẹ ní sẹ́pítẹ́ bá sọ fún wọn pé mo níṣòro àfáà mo níṣòro báyìí ẹ̀dàkùn kí láàṣì sí ó lè ná àbọ̀ sàdúrà náà ó wá ní ẹmú wà àdúrà wa àbí kò ní ẹmú wà àdúrà wa wọ́n fún olówó àdúrà ó sì bẹ̀rù jòkó àdúrà ó bẹ̀rù fún ìran jálàbí kan ìran jálàbí mi òun ni kí wọ́n sọ fún yẹn wípé afá kí ní kan sú sí mi níbi ọ̀run yà yín sì ń dùn mí ẹ dákun kí la lè ṣe sí
káwọn afá wa wò wípé ní etí ń ṣe yìí ó lè jẹ́ mẹ́rin ló wú sí lọ́rùn kó wá ewé àti egbò kó kì í lágbo kó gbé e fún ẹni pé lọ lè lò pẹ̀lú ògbọ́ ọlọ́run yóò lọ ìran jálàbí kan nù tí wọ́n ń tọ́jú ìwòsàn àwọn ìran jálàbí kan wá tó jẹ́ wípé àwọn wọn lọ nǹkan dúdú wọn gbé kòkò kaná ni wọn ó jó nǹkan wọn wá nígbà kọ́ wí gbólóhùn báyìí sí pé àwọn ìyàmí òṣòro gáàsì kíní kan lówó bákan bákan àwọn èèyàn ti dà àwọn ẹ̀yìn náà pọ̀ mọ́ ok kí mẹ́rin wọn dà pọ̀ ìran jálàbí kan náà nù èwo wá ló dá nínú jálàbí èwo ni ò dá nínú jálàbí orúkọ kan ní jálàbí tí a rọ lé àwọn tí wọ́n ń ṣe ájò lérí wọ́n á rọ lé wọn lórí ni irú ìta kọ́kọ́ wíhun tó tọ́ pé àfáà ìdákùn mú ní pọ́blẹ́mù bí iṣẹ́ o evans bẹ́lọ́hùn tó sì gbowó àdúrà lọ́wọ́ ẹni hùn pé mú àdúrà wá àbí kò béèrè owó wọn fún ni a lè níbi eléyìí ò dá ẹni tó mọ ìwòsàn bóyá oògùn nírun ni bóyá oògùn ẹ̀rí fífọ́ ni oògùn hypertension ni àwọn kan bẹ́ẹ̀ bá tó jẹ́ pé ní ìwòsàn tí bù làwọn mọ̀ ká tọ́jú ara àwọn èèyàn dáwọn yìí náà pọ̀ mọ́ inú jálàbí òun náà inú jálàbí tó dá ni àbáwọn kan bẹ wọn á lọ lè ra orí eku orí ẹyẹ orí olóńgbò orí ọ̀bọ wọn ó jo gbogbo ẹ̀pọ̀ wọn wà máa wí gbólóhùn tó jẹ́ wípé ní èṣù ni ó ṣiṣẹ́ on behalf of their gbólóhùn wọn pe àwọn náà lóní jálàbí wọn jálàbí kan àmọ́ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tá a kàkà lè kò sí ti méjì yẹ sọ méjì ẹyọ kan bẹ́ẹ̀ tó jẹ́ pé kò dáa rárá tó ti dàpọ̀ mọ́ ẹbọ kéèyàn lọ lè yọ kú tó bá ti kúrò ní abẹ́ lọ́n fún yàn á hẹ orúkọ Ọlọ́run fún yàn á ké orúkọ Ọlọ́run sínú omi fún yàn àbí á fún yàn ní nǹkan ìwòsàn bí àgbo tó bá ti kúrò ní láì yẹn ó ti di ẹbọ ṣíṣe ó ti di ẹbọ ṣíṣe so nídìí eléyìí ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde sọ tá a bá ń sọ wípé ní kò dáa bí wọ́n ṣe sọ sáwọn àfáà tí wọ́n lọ ganu síbẹ̀ náà sáwọn náà ṣe dà kí ni wọ́n ń wá kiri kí ni wọ́n ń wá kiri kí ni wọ́n ń wá kiri ilé olówó a máa yẹpẹrẹ àfáà ni káfà máa kò ilé olówó ìmọ̀ yẹpẹrẹ àfáà ni so nídìí eléyìí ká má fa ọ̀rọ̀ náà gùn rárá mo ti sọ pé short video ni mo fẹ́ ṣe lérí ẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń bú Alhaji Wasiu Ayinde tá a bá fẹ́ bá wọn wí níbà wípé wọ́n bú afá tá ok tá a bá bá Alhaji Wasiu Ayinde wí ní sinmi ó gbọ́dọ̀ jẹ́ pé ní wọ́n kàn lọ sàdédé àtàkì afá kan tí ò sojú kòkòrò lọ́dọ̀ wọn àmọ́ ká máa sọ pé à ń bá wọn wí lérí àwọn afá kan lọ yẹ ara wọn bẹ́ẹ̀ èmi ò sọpọ́tì ẹ̀ ọlọ́mọdé àjò dáa fún Alhaji Murtado Adio Baba Bariga wàláhì summa billahi al-azim lẹ́nu tí Ọlọ́run fi hàn mí tí mo rí nínú ìwà Baba Bariga ètò ojúbọlé olówó nínú àwọn tó jẹ́ ọ̀dọ́ àfá aláyé ètò ní wọ́n ètò ojúbọlé olówó kìí sojú kòkòrò sólówó tẹ́ ẹ bá bùn yóò gbà tẹ́ ẹ bá bẹ́ẹ̀ ládùúrà yóò gbowó àdúrà rẹ̀ lọ́wọ́ yóò sì ṣe é fún yín àmọ́ wípé máa lọ lè kojúbọlé olówó kì wàláhì kìí ṣe bẹ́ẹ̀ náà ni bàbá Khalifa Sakama tó ní àwọn tẹ̀ ní àìdíà kan ní bàbá Sakama tó ní àwọn ní àìdíà kan tẹ́ ẹ bá tó máa pé àwọn ni wọ́n wíṣì kí wọ́n sàdúrà fún wọn Ọlọ́run ṣàánú rẹ̀ Ọlọ́run fi ọláyà balẹ̀ ọ̀ní dààmú ọláfáàtìhà tọ́ ọba kọ́ ọba kò fẹ́ yọ fún wọn tó jẹ́ pé àwọn ni wọ́n dá àdúrà lẹ̀ fúnra wọn tí wọ́n ṣe wàláhì wọn ní gbowó lọ́wọ́ yẹn ní bàbá Sakama tèmi Khalifa wa wọn ò ní gba owó yẹn lọ́wọ́ ní rárá tó máa pé wọ́n lọ́wọ́ bẹ̀ mí fúnra rẹ̀ yín gbà àmọ́ kó wá jẹ́ pé mi mo ṣàdúrà fún wa yọ owó yóò dàbí pé kọ́ lé fún mi lówó ni mo fi ṣàdúrà fún ó dà ìgbà tí wọ́n ń ṣe kí ní ẹ̀ta wà ní yóò mọ̀ dàbí àbùkù fa táwọn yóò mọ̀ fún ilé owó tẹ́mọ̀lẹ́ tí wọ́n dára wà láwọn onímọ̀ ìgbà tó bá jẹ́ pé àwọn làwọn dá àdúrà lẹ̀ fún yàn wọ́n ní tó láwọn mọ àwọn àfáà kan tó já sí wípé torí polówó lè fún wọn lówó wọn àdá Alhaji Ọlọ́run ṣàánú yín yóò fi yín láì balẹ̀ yóò ṣe kíni kan yóò ṣe gbìn kan yóò ṣe gbá yóò ṣàwò àlùfáàtìà kan tó yọ owó kan jáde ní tìmọ̀ ẹ̀rùn sákò ẹ̀rùn pé èlò ló fẹ́ mú kí wọ́n mọ̀mọ́ sí àwọn ọmọ inú àfáà bẹ́ẹ̀ làwọn efi gbà tó bá jáwọn làwọn ṣe àdúrà fún yàn fúnra wọn tí èèyàn bá níṣẹ́ lọ́wọ́ kò ní kojúbọlé olówó kiri o àìníṣẹ́ ni o ló mọ́ pọ̀lọpọ̀ lè máa jòkó sílé olókù o tí wọ́n fi wá ń sọ fún yín pé ẹ wá ganu sílé àwọn gbogbo ẹ̀yin tẹ́ sọ fún pé ọ̀rọ̀ tí Alhaji Wasiu Ayinde sọ wọn kò dáa nítòótọ́ àmọ́ àwọn kan ni wọ́n fà ẹ dákun kí làwọn akiri òde tẹ́ lọ tí wọ́n pawó tán tí wọ́n pinwó fún yín tó jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan ẹni tó bá owó rẹ̀ bá pọ̀ jù náà ní ó fọ̀sẹ̀ kan náà ẹlòmíì bẹni tí ó kàn kò ju tí ó náà lóòjọ́ lọ abíádọ́ ayọ́bá mi kò sí nǹkan tó ń jẹ́ iṣẹ́ àfà ẹ lọ wá iṣẹ́ kún iṣẹ́ ṣe apá yín àfà mi Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ abíádọ́ ayọ́bá mi iṣẹ́ àfà wà èyí ò ní ẹ mọ̀ sọ ibi iṣẹ́ àfà là ń sọ nísìn àní iṣẹ́ àfà ni kéwòn kọ́ mọ́ ń kéwù ẹni kò sì ti ń jẹ́ iṣẹ́ àfà kò sí ní sí iṣẹ́ àfà wa àmọ́ primary assignment àfà gẹ́gẹ́ bí iṣẹ́ àfà náà kò jẹ́ ẹni tí ń kọ́ mọ́ ń kéwù iṣẹ́ àfà wa kìí ṣeré wa ní tẹ́bá ní kò sí ti ń jẹ́ iṣẹ́ àfà iṣẹ́ àfà wa ní táwọn èèyàn ń pè ní iṣẹ́ àfà nísìn yìí iṣẹ́ àfà so nídìí eléyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa fẹ́ ń wò wá jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ bá ń pín fídíò yìí káàkiri ẹnu àwọn táwa ń bẹ̀rẹ̀ náà tá a bá ṣíà rẹ̀ sọ́nà márùn mẹ́sẹ̀jì yìí yóò kárí dáadáa ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ràn wa tẹ́ ń tẹ̀lé wa ẹnu lẹ́lòmí fi ń ṣe àfẹ́ràn yín ẹ pín fídíò yìí ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kí mẹ́sẹ̀jì yìí dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn Ọlọ́run kó ṣe dáadáa fún àfa Allahu Latif ní Sakama bíi nígbà tí àfa parí sánáwì wọn tán lè kéwú ni wọ́n kọ́ tí lọ wọ́n sì rán sọ dùn ní gbogbo àtọ́tẹ́ bá rí tó dá lọ́rùn ti wáyé àwọn ni wọ́n rán gbogbo àtọ́tẹ́ bá rí tó dá lọ́rùn àwọn tán jáwọn ọ̀rẹ́ wa àwọn ni wọ́n rán ó dà sọ bàbá Khalifa Sakama tó ní àwọn ni wọ́n rán ní àfa Allahu Latif Abdul Wahid Ọláníwájú Ọlọ́run kó tún ṣe dáadáa fáfà náà
a ní àfà tó jẹ́ ọmọ àwọn ẹni Ọlọ́run àfà Abdullahi onítìrà kí la fi ń pè lónítìrà ni pé àfà náà tún establish láti mọ̀ ta Islamic book wọ́n ta tírà kò sí ní wọ́n mẹ́jà fa wọn kò ní wọ́n mẹ́jà fa wọn ẹ̀rí tó bá dá skoli yá ní sí èmi náà tún kó jáde àtún rẹ̀ àtún mọ̀ta mo tún máa ń ṣe alágbàtà fìlà fún mẹ̀wúlà àwọn fìlà tẹ́ bá rí tó quality báyìí ẹ tó bá fẹ́ ọ̀dà fún kó pè mí ṣáàtì sọ sáìsì àtà so nídìí eléyìí kò sí tó burú níbi kí àfa ní ọ̀nà tó máa fi gbà jẹun òun ni ó sọ òun ni ó yà ọ́ ya ìmọ̀ jẹ haram òun ni ó yà ọ́ ya ìmọ̀ lọ sójú kòkòrò síbi tó yẹ ká sójú kòkòrò sí so nídìí eléyìí ẹja mú mọ níwọ̀n báyìí abáríkà jimá tó ní ọlọ́mọdé aṣọ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.